Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ nínú pálàtì bàbá wa? Erin ńlá òun náà la tún gbé ọ̀rọ̀ yìí jáde lénìí allegedly bí a ṣe gbọ́ o. Wọ́n ní àwọn elders kábíyèsí, wọ́n ní wọ́n gbé ọ̀rọ̀ yìí tọ̀ kábíyèsí lọ lórí bí àǹtí wa Fashion ṣe máa return padà sí inú palace pẹ̀lú welcoming back to the palace, èyí tí wọ́n ní kábíyèsí ń gbé ìgbésẹ̀ láti ṣe fún wọn àbí kò ní padà sí inú palace. Wọ́n ní àwọn elder ní àwọn ń gbọ́ ọ̀rọ̀ yẹn níta, àwọn dẹ̀ fẹ́ kí kábíyèsí kí wọ́n sọ nǹkan tó fẹ́ ṣe lórí ọ̀rọ̀ yìí fún àwọn, ìpè àwọn ní láti mọ decision kábíyèsí lórí ọ̀rọ̀ yìí pé àǹtí wa Fashion fẹ́ return padà sí inú palace pẹ̀lú àwọn ọmọ wọn àbí kábíyèsí ò fẹ́ kí wọ́n return padà sí inú palace. Wọ́n ní àwọn fẹ́ mọ nǹkan tí kábíyèsí fẹ́ ṣe lórí ọ̀rọ̀ yìí. Wọ́n ní kábíyèsí ò fún wọn lésì o. Wọ́n ní kábíyèsí ò fún wọn lésì. Wọ́n ní kábíyèsí ò sọ nǹkan kan. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ wípé nígbà tí Queen Naomi àti kábíyèsí tán lọ sí Lekki Resort Mansion, èyí tí wọ́n ní kábíyèsí rà ní orúkọ Queen Naomi, wọ́n ní wọ́n lọ sọ ọ̀rọ̀ yìí nípa returning back to the palace àǹtí wa Fashion. Wọ́n ní wọ́n lọ discuss nípa ẹ̀ pẹ̀lú Queen Naomi torí kábíyèsí ò fẹ́ ṣe nǹkan tó yẹ pé ó máa bí Queen Naomi nínú. Wọn ò fẹ́ gbé ìgbésẹ̀ kankan tó jẹ́ pé ó máa jẹ́ kí àìmá lè padà wá sínú palace Queen Naomi ṣẹlẹ̀. Wọ́n ní torí ẹ̀ ní kábíyèsí fi lọ fi ọ̀rọ̀ yìí tó Queen Naomi létí. Wọ́n ní ìgbà tí àwọn elder yìí dẹ̀ wá tí wọ́n wá tẹ́ ọ̀rọ̀ yìí sílẹ̀, wọ́n ní kábíyèsí ò fún wọn ní èsì ẹyọ kan báyìí. Definitely kábíyèsí mọ nǹkan tó ń ṣe. Ẹ̀yin èèyàn lé, lóòótọ́ gbogbo àwọn èèyàn ló ń sọ oríṣiríṣi nǹkan. A lè sọ pé nǹkan tó ń sọ àmọ́ bí tó ti gbọ́ information tiwọn. A dẹ̀ ní sọ pé nǹkan tó ń sọ ó dà àbí kò dà. Àwa ò kí ń sọ ọ̀rọ̀ gist àwọn èèyàn ní burúkú lórí channel yìí because oníkálukú ló mọ ibi tó ti ń gbọ́ information rẹ̀. Ṣùgbọ́n information táwa ń gbọ́ òun ni pé kábíyèsí ò fún wọn lésì. Ẹ mọ̀ pé ní ìsìn ọgbọ́n ni kábíyèsí fi ń bá gbogbo èèyàn lò mọ́ àwọn elders wọn gan. Ọgbọ́n ni kábíyèsí fi ń bá gbogbo èèyàn lò. Ẹ rántí ìgbà tí kábíyèsí ra lé fún àwọn olórí. Ṣé kábíyèsí jẹ́ kán mọ̀? Kábíyèsí ò jẹ́ kán mọ̀. Kábíyèsí ò ní disclose nǹkan tó fẹ́ ṣe fún anybody. Kábíyèsí ò ní sọ ìgbà tí Queen Naomi máa padà wá. Kábíyèsí ò ní sọ nǹkan tó fẹ́ ṣe lórí ọ̀rọ̀ àwọn ìbejì. Inú kábíyèsí, inú wọn ni ọ̀rọ̀ yìí máa wà. Nítorí pé wọ́n mọ̀ pé àwọn táwọn kó mọ́ra, àwọn ọ̀tá ló pọ̀ jù nínú àwọn tó ń kó mọ́ra tó yí wọn ká. Ìtorí ẹ̀ ní kábíyèsí ò fi ń sọ ọ̀rọ̀ inú wọn fún èèyàn kọ̀ọ̀kan ju Ọlọ́run lọ àti bàbá wọn. Ẹ̀yin èèyàn ilé, ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV, àtúndé. Mashola Gist TV, àtúndé. Àtúndé bí a ṣe ń dé. A kí ọmọdé, a kí àgbà. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, àtúndé. Àgbé tuntun dé, àgbé tuntun dé. Àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola Túndé o, àtúndé. Mashola Gist TV, àtúndé. Kàn sí wa ní masholagist.tv@gmail.com. A máa ń mú politics gist wá ní ọjọ́ Saturday àti ọjọ́ Sunday. A dẹ̀ máa ń sọ̀rọ̀ nípa celebrity gist wa àti royal gist wa ní Monday to Friday. Ẹ̀yin èèyàn lé, ẹ kàn sí wa ní Mashola Gist TV tí ẹ bá ní ìpolówó ọjà. Èyíkéyìí tẹ́ bá fẹ́ polówó, a máa bá yín polówó ẹ̀. Ẹ̀yin èèyàn lé, nǹkan tí à ń sọ ni pé kábíyèsí ò sọ nǹkan kan fún àwọn elders nítorí pé
wọ́n ti mọ̀ wípé táwọn bá sọ nǹkan yẹn ò ní ṣe é ṣe mọ́. Ẹ wo ìgbà tí wọ́n ti ń gbé ìgbésẹ̀ pé Queen Naomi return padà sínú palace. Gbogbo bó ṣe ń lọ là ń sọ fún yín. À ń sọ lójoojúmọ́ fún yín pé nǹkan báyìí ni kábíyèsí fẹ́ ṣe o, nǹkan báyìí ni kábíyèsí ti ń ṣe o. Bó ṣe ń lọ la ṣe ń sọ fún yín. Bá ṣe ń gbọ́ allegedly náà là ń sọ fún yín. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé alleged yẹn gan òótọ́ máa ń jáde lọ́pọ̀lọpọ̀ nínú ẹ̀. So ẹ̀yin ará ilé ẹ jẹ́ ká fi ọkàn wa balẹ̀. Tó bá jẹ́ pé lóòótọ́ àǹtí wa Fashion máa padà sínú palace pẹ̀lú àwọn ọmọ ẹ̀, wọ́n ti sọ wípé á ṣe é ṣe. Ọmọ yẹn wọ́n á introduce àwọn ọmọ yẹn, wọ́n á gbé wọn wọnú palace, ṣùgbọ́n àǹtí wa Fashion ò lè gbé palace. Kábíyèsí ti sọ pé ibi tí àwọn ra lé fún sí ibẹ̀ ni kó dúró sí. Allegedly bá ṣe gbọ́ ni o. Wọ́n ní ibi tí àwọn ra lé fún sí ní Ìkòyí ibẹ̀ ni kó dúró sí. Àwọn ọmọ yẹn wọ́n á introduce wọn sínú palace nítorí pé ọmọ kábíyèsí ni wọ́n, ṣùgbọ́n àǹtí wa Fashion wọ́n ní wọn ò lè gbé inú palace. Nǹkan tá a gbọ́ nìyẹn. Ṣùgbọ́n ọjọ́ tán fẹ́ wá ṣe kábíyèsí ò sọ fún èèyàn kankan. Ọjọ́ tí Queen Naomi dẹ̀ máa padà sínú palace náà kábíyèsí ò sọ fún èèyàn kankan. Nǹkan tá a gbọ́ nìyẹn. Ta ní ká wá torchlight fún ẹ̀yin olólùfẹ́ wa. Ká bá ṣe ń gbọ́ la máa mú wa ní àṣẹ Ọlọ́run. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè. Òkè òkè ní ọlá yín á máa lọ. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ṣẹ̀ darapọ̀ mọ́ channel wa àtẹ̀yin tẹ́ ti wà pẹ́lẹ̀ old subscribers. Ọlọ́run á bá mi dùn yín nínú o ní agbára Ọlọ́run. Please share this video, like and subscribe. God bless you all.